mà ṣe o kò héèké kò há omijé gbojú àwọn èèyàn bámúbámú gẹ́gẹ́ bí tirẹ́là ṣe tẹ èèyàn mẹ́ta pa. Ìlú wo ló ti ṣẹlẹ̀, àwọn wo ló tẹ̀ pa? Lẹ́yìn tí tirẹ́là tẹ èèyàn mẹ́ta pa tán, kí lohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ìpolówó ọjà ráńpẹ́ yìí? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ó ń bọ̀. Atóni ìgbàlódé ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mẹta sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ń táyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Mẹta sí kí gbogbo ẹ̀ máa túbí sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súrátù Yásìn nínú Kúránì Kárím. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bá rẹ̀ ni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹta sí spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah. Ṣé lomijé gbojú àwọn èèyàn bámúbámú ní Ṣàngó Ọ̀tà kò héèké kò há lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lásìkò tí tirẹ́là kan tó tẹ èèyàn mẹ́ta lọ́tẹ̀ pa lásìkò tí wọ́n ní búrẹ́kì ọkọ̀ tirẹ́là ọ̀hún tí wọ́n ní ó pàdánù ìjánu rẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, wọ́n ní nǹkan bíi aago 9 àárọ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní omi ẹkún àti òsè lọ́sọ lágbègbè Ṣàngó Ọ̀tà tógèètì nípínlẹ̀ Ògùn níbi tí tirẹ́là ti tẹ àwọn mẹ́ta kan tí wọ́n ń dúró de bọ́ọ̀sì tí wọ́n fẹ́ wọ̀ bí tirẹ́là bóyá tẹ̀ wọ́n pa. Ẹni tó jẹ́ adarí fún àjọ tó ń darí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ó ṣe fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ìyẹn Babátúndé Akínbíyì, ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló gbomi lójú ẹni tó wáyé lágbègbè Ṣàngó Ọ̀tà tógèètì níbi tí àwọn mẹ́ta kan tí wọ́n ń fẹ́ wọ ọkọ̀ bọ́ọ̀sì, wọ́n ní tirẹ́là kan tó jẹ́ pé ìjánu rẹ̀ ti já pé lọ lè rún àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé lọ lè rún wọn mọ́lẹ̀ nìyí tó sì tẹ̀ wọ́n pa. Ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun ló jẹ́ pé ọkùnrin méjì obìnrin kan ni. Ó ní tirẹ́là kan pẹ̀lú nọ́mbà ìforúkọsílẹ̀ GGE 681XD tó jẹ́ pé pákó ni ọkọ̀ tirẹ́là yìí kó, òun ló rún àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́lẹ̀ tó sì pa wọn pátápátá. Ó ní báyìí o, àwọn ti kó òkú àwọn tó kú ọ̀hún, àwọn ti kó lọ sí ilé ìwòsàn general tó wà ní Ifọ̀ nípínlẹ̀ Ògùn tíwádìí sì ń lọ lọ́wọ́. Ó láti àwọn àjọ alábòjúpópó ti fẹ́dírà àti ti sítéètì ni wọ́n péjú síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti rí i pé gbogbo nǹkan ó padà bọ̀ sípò, tí wọ́n sì kó àwọn òkú lọ sí ilé ìwòsàn general Ifọ̀ nípínlẹ̀ Ògùn. Kọ́lọ̀ mọ́ sọ wa ni àní gbélé fọrùn yìí o, àní rìn lọ́jọ́ ìbí ń pọ̀nà.